Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ Ẹtì, Friday ọjọ́ 19 oṣù kẹsàn-án ọdún 2025. Ẹniọlá Sàlíù lórúkọ mi. Wike sọ̀rọ̀, ó ní òun ti dáríjì Fubara tí àlàáfíà sì ti jọba ní ìpínlẹ̀ Rivers. Ó ṣàlàyé ìdí tí Fubara kò fi yọjú lásìkò ètò ìdìbò ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ ọ̀hún. Ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Rivers ti béèrè fún orúkọ àwọn kọmíṣánná látọ̀dọ̀ Fubara. Àgbà agbẹjọ́rò kan ti sọ̀rọ̀, ó ní ààrẹ Tinubu àti ilé ìgbìmọ̀ gbọ́dọ̀ sọ bí ìbáàsì ṣe ná owó ìpínlẹ̀ Rivers látàrí ìṣẹ̀lẹ̀ iná tó wáyé ní Afrinlantoa. Ààrẹ Tinubu ti ṣe ìdárò àwọn tó gbẹ̀mí mì. Ó ránṣẹ́ ìbánikẹ́dùn sí iléeṣẹ́ FIRS, UBA àti United Capital. Ìjọba ìpínlẹ̀ Èkó ti ní kò sí ohun tó jọ wípé iléeṣẹ́ panápaná kọ̀ láti pa iná ọ̀hún. Wọ́n ti yan ọ̀gá àgbà àjọ Federal Airport Authority of Nigeria FAN Olúbùnmi Kúkù gẹ́gẹ́ bí igbákejì ààrẹ àjọ ACI Africa. Ó ti di ọ̀kan pàtàkì báyìí nínú ìgbìmọ̀ alákòóso àjọ náà. Àjọ Nigeria Immigration Service NIS ti ń ṣètò láti máa ṣètò ìwé ìrìnnà fún àwọn ọmọ Nàìjíríà kó sì máa tẹ̀ wọ́n lọ́wọ́ láàrin ọ̀sẹ̀ kan péré. Ẹgbẹ́ Ohanaeze Ndigbo ti rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ láti dá Nnamdi Kanu sílẹ̀ kó lọ tọ́jú ara rẹ̀. Ilé-iṣẹ́ ìfọpo Dangote ti sọ̀rọ̀, ó ní àwọn alágbàtà epo fẹ́ kí àwọn yí owó epo bẹntiróòlù sókè pẹ̀lú 75 naira. Wike ti sọ̀rọ̀, ó ní ìrìn àjò tóun rìn lọ sí ìlú London, òun lọ fún ara nísinmi ni, kì í ṣe wípé òun lọ gba ìtọ́jú kankan. Ìròyìn eré ìdárayá, ikọ̀ Super Eagles orílẹ̀-èdè wa Nàìjíríà ti já wálẹ̀ sí ipò 44 lórí àgbéléwọ̀n àjọ tó mójútó eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lágbàáyé ìyẹn FIFA. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ó láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.